Adéwálé San Olókìkí. Sórí pé tí n bá sọ pé rí ọ ní ìsìn, sórí wípé mi ìjà Yorùbá. Mi ìjà Yorùbá rárá. Nígbà tí kọ́pà tí wọ́n post lọ sílé ìwé láti lọ kọ́ àwọn ọmọ tó fi irú kọ́mẹ̀ntì yìí sórí social media tó lòun ọmọ ọba yí ọmọ jẹ́ ń tòun ni. Tá create awareness nígbà tí NYSC disciplinary committee tó sọmọ rẹ̀ tó dẹ̀ evacuate ẹ̀ kúrò ní school pé is not fitting to serve in that school for him to make this type of statements. Tá dẹ̀ create more awareness nípa àwọn ọkùnrin tó ní discipline tí wàá wá dé tẹ́wá ní kíní kan nobody is a saint kíní kan madam èmi ń sọ fún ẹ categorically tí mo fi ọkọ mi ò mọ ọkùnrin mi ò dẹ̀ ń ṣọmọdé. I was already 33 years kí n tó fi ọkọ mi 33 òun ni mí nítorí wípé àwa ní àwọn òbí a ní àwọn ẹ̀gbọ́n a ní àwọn alálùbáríkà àwọn ẹni ire tọ́lọ́run fi tì wá nígbà tó ń fi wá ti àwọn òǹkú gan àwọn òǹkú wa òwúwa orí burúkú irú ìwọ San Olókìkí ó yàtọ̀ sí kọ́pà tó náà jẹ́ pedophile. Nígbà tí mo wà ní the most vulnerable state gan tí mo sick tán tí mi lè tọ̀ doctor tó ń tọ́jú mi ó lọ rè pé female doctor wá fix urinary catheter fún mi ni even though my friends were there àwọn ọ̀rẹ́ mi náà rush mi láti hostel lọ sí school clinic. Although I was unconscious but at the subconscious level mò ń gbọ́ gbogbo nǹkan sọ ń bẹ̀ doctor yẹn lọ pé female doctor láti wá fix the pipe torí mi lè tọ̀ ń gbà yẹn. Those are disciplined ones. Bẹ̀yìn olórí ibú bí irú kọ́pá òfò yẹn irú yín pọ̀ ń gbòòrò ńlá ṣe ń sọ fún àwọn ọmọ kí wọ́n mọ kíyèsára fún irú yín. And the NYSC tán wà sensitive wọ́n mọ̀ pé irú eléyìí ò lè dúró síbí èmi ò mọ yardstick tó fi ń calculate insanity being a saint or not. Bèmi sọ fún ẹ tó bá jẹ́ pé on the level of immorality ni oore ọ̀fẹ́ Jésù pa èmi mọ́. Bẹ́ẹ̀ ni Fagasi Adekan here come talk Kwatobo. Mo ti sọ fún ẹ lórí ọ̀rọ̀ Kwatobo. That is why I always make reference to Madam TNT. Torí àwọn náà gba front lórí ọ̀rọ̀ Kwatobo. Ìyá yẹn àwọn náà gba front. Most topic tí mo máa ń ṣe ń gbà yẹn tí máa ti rí pé ìyá yẹn ti ṣe topic. Màá lọ wọ àwọn editing ẹ̀. Màá pick the pickables and leave the leavables. That was why I was able to gather strength and courage to start my own. But on a personal note, oko kan tí mo ti ìdórí náà nù. Kò sí ní pé méjì tí Jésù ó fi dé mi ní reason láti dojú kan náà lọ. Bẹ́ẹ̀ ni mo sì tún láwọn ọ̀rẹ́ in fact mo lọ́rẹ̀ẹ́ tó ti pé 42 years tí ò mọkùnrin rí mo ló ní 36 mo ló ní 38 nítorí wípé àbá àwọn olórí burúkú tó pọ̀ àwọn olóòbù sàn àbáyé ẹni jẹ́ àbá wọn tó pọ̀ orí ọ̀fẹ́ Kristi tó fún wa alóbìí tá lè fẹjọ́ sùn látijọ́ mo ti délé ayé mi ò bẹ́yàn burúkú tó pọ̀ rí tí ó mọ̀ fìlọ̀kulọ̀ lọ mí. Kò tí ì sí àtàwọn tó jẹ́ Kristẹni àtàwọn tó jẹ́ non-Christians tí mo ti mọ̀ rí disciplined people ni wọ́n. Ẹ̀yin olórí ibú olófo téèyàn sọ wípé tóun bá ti dé school gbogbo àwọn ọmọ lòun mọ̀ bàlàyé jẹ́ táwọn NYSC dẹ̀ rí irú comment yẹn tó dẹ̀ wọ́n fish him out and they evacuated him from that school. Èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo lẹ́rìí torí tó bá jẹ́ pọ́lú ààrẹ gbégbó òṣì gbégbá àranù ni èèyàn nílé wá fúnrú yín yìí lé sí i. Àmọ́ wò pé lágbájá ò gbọ́dọ̀ rí fídíò yìí tàmọ̀dò ò gbọ́dọ̀ rí fídíò yìí mi ò ní lágbájá tàbí tàmọ̀dò kan tí ò gbọ́dọ̀ rí fídíò mi torí kò sẹ́ni mo bá sùn tí mo fi fọkọ mi. Bẹ́ẹ̀ ni ẹ̀yin olófo aláyé yòrò aláyé bàjẹ́ tá ń sọ fún àwọn ọmọ kan níyà rẹ̀ ránṣẹ́ tó sunkún wá tó ní bọ̀dá kan ń họjú mọ́ òun ń ṣe báyìí sóhun mo ní òun sọ ń bẹ̀ irú bọ̀dá òfòwò ní ọmọ ranjú mọ́ ọmọ. Àwa débẹ̀ tán ló wá lóhun ò sọ bẹ́ẹ̀ mọ́ mo ní ẹ̀sẹ̀ gbọ́ kí lẹ sọ fọ́mọ òun ò sọ bẹ́ẹ̀ o òun ò sọ bẹ́ẹ̀ o. Nígbà táwa wà ní kékeré àwa ní àwọn tá a lè lọ fẹjọ́ ọrú yín sùn a girl can be vulnerable tí ò ní rẹ́ni rojọ́ fún tí irú ẹ̀ dẹ̀ máa intimidate ẹ̀ ẹ wà ní rẹ́ni wọ́n ń pa nobody is a saint wọ́n ìwọ tó bá ti jẹ́ ọmọbìnrin má jẹ́ kí ẹ̀gbọ́n àgbàyà kan má jẹ́ kó defile ẹ. So yeah, even kò jẹ́yàn tó ti marry tó bó ìyàwó ẹ̀ ò bá lè kó ẹ̀ mọ́ kó lọ fẹ́ yàwó mi tí yàwó ẹ̀ bá ń gbọ́bọ̀ pamọ́ fún kó lọ fẹ́ yàwó polygyny is not a sin polygyny ò kì í ṣẹ̀ṣẹ̀ tó bá fẹ́ kó lọ fẹ́ ní ṣùlọ́kà. So ti rí pé irú àwọn eléyìí abayé ẹni jẹ́ ni wọ́n fẹ́ bà testimony ẹ̀ jẹ́ ni tó bá ṣe pé ṣe olú rẹ̀ gbégbá àranù gbà yẹn náà èyí ò nílé wá fúnrú eléyìí lésì. Bẹ́ẹ̀ ni orí afẹ́fẹ́ ni mo ti ń sọ send this video to all the nook and crannies of the world. A lè wà guilty of anger
a lè wà guilty of wípé àṣà ìgbọràn, a lè wà guilty of some little things tá à ń pray for orí ọ̀fẹ́, but when it comes to that side of immorality, orí ọ̀fẹ́ Ọlọ́run pa wá mọ́, and we are thanking God for it. Nítorí irú yín báyìí náà ni, ṣáà bọ́kùnrin gbérí ni, ṣáà lọ́hùn kú ni, ṣáà láwọn ẹ̀gbọ́n ni. Àwọn ò bá olóbùkú pàdé nígbà kékeré ìrìn àjò ayé tiwa. Bẹ́ẹ̀ ni courage tá a ní lónìí, ọlá pé a grow up in a sane environment where a child is allowed to do whatever he wants to do without fear. Àwọn ò láwọn kan tán mọ halẹ̀ mọ́ wa, odidi sójà nìyẹn, tán fokó lọ, ọmọ sì lóhùn òdòkó kúrú náà. Ẹ múra, ọmọ sì lọ resign kúrò ń ṣe sójà, ó sì ní òun fẹ́ gbẹ̀tọ́ òun lọ́wọ́ ìjọba. Ẹ múra, ẹ clear off gbogbo 30 years tó fi sáàfù ní tó fi ṣe sójà, ẹ clear off nítorí olóhùn òdo yín, òun ò ṣe zìnà. Ègbé òsì fẹ́ tó fọ̀bọ lọ yàn á sì èrè ló gbà. Tó bá fọ̀bọ lù ẹ́, ó lóò ṣe ni. Anybody tó bá fokó lù ẹ́ tó lóòdó kó kúrú náà, tó bá sọ wípé òun fẹ́ fayé ni ẹ lára, lọ fi ẹjọ́ ẹni yẹn sùn. Nígbà tí kọ́pà tó lóun máa bá yí àwọn ọmọ jẹ́, tí wọ́n bá lọ́mọ nírú skul yẹn, sóò ní lọ kọ́ ọmọ ẹ̀kú òǹbẹ̀. Tí n bá mọ̀ pé kọ́pà kan wà ní skul kan tó ní òun fẹ́ mọ̀ bá yí àwọn ọmọ jẹ́, ṣé mi ní nǹkan ọmọ mi rẹ̀ rú skul mélòó mo bí? NYSC dẹ̀ fish out. Tó bá jẹ́ proprietor àbò ó jẹ́ proprietress, tó ń ṣe interview fáwọn teachers tó fẹ́ employ. During the course of the interview, kí teacher kan wá sọ ọ̀rọ̀ yìí, ṣó tó máa employ teacher yẹn mọ́ sí school ẹ. Kó ní gbogbo ọmọ lòun ọmọ bàlàyé jẹ́ ń tòun, òun ràn wọ́n ń tòun o. Irú wọn máa ń fẹ́ ba testimony ọmọ jẹ́ ni, káwọn ọmọ má lè bá lẹ́nu ọ̀rọ̀, kán lè pa self-esteem wọn. Ọ̀gbẹ́ni tó bá láwa àtàwọn ọmọ wa ló ń fẹ́ dójúlé, ikú òjijì ló máa pa wọ́n. Ṣé o ti gbá olókìkí sànù? Mi ò mọ tó fi ń calculate pé saint or no saint o, bẹ́ẹ̀ tó bá jẹ́ in that area ni, orí ọ̀fẹ́ Jésù tó fún mi mo wẹ̀ mo yán kankan. Ẹ má bá yé àwọn ọmọ jẹ́ mọ́. Àwọn ọmọ tá a rán nílé ìwé, every teacher is a mentor to every child in a school. Mentor ni gbogbo teacher jẹ́, àti teacher ọkùnrin àti teacher obìnrin, mentor ni wọ́n jẹ́. Ọmọ tí ò bá ní discipline láti ilé gan, you have to create that gap. Bẹ́ẹ̀ ńgbà tí inú tiẹ̀ náà ti dọ̀tí tó ti wà polluted already, ẹ̀yà ní kinní kan torí ẹ̀ àwọn tó máa ń sunkún wọ́n gẹ́kẹ́ mi, mi ò ń ṣe kéèsì wọn gbẹ̀kan. Ibi tó wọkọ̀ ẹ ló lọ, ibo ni wọ́n gbé sí, tó fi fẹ́ yàwó, ọkùnrin ló fẹ́ yàwó. Mi ò ń try no dey treat wọn gbẹ̀kan mi case. Wọ́n kò sẹ́ni kankan tó lè gbọ́kọ̀ anybody. Ó wù ló fẹ́ yàwó. Ṣé gbogbo àwọn obìnrin, gbogbo àwọn ọmọdé táwọn ọkọ yín bà láyé jẹ́, táwọn ọkọ yín defile yẹn, ẹnìkan kọ́ ló bí wọn? There must be serenity in our society. We must fish out the unclean thing from among us. Àwọn sọ pé n tó ṣe òdà and create awareness. Wọ́n sọ pé nobody is a saint. Even you that you are talking, madam. Èmi ò ń ṣe gbé àwọn ìyá yín. Orí ọ̀fẹ́ Jésù pa mí mọ́. Okó kan tí mo sì ti dòrí náà nu. Nínú ìgbésí ayé mi, kò tí ì pé méjì. Embassy lóhun dojúlé mi tọkọ mi wà láàyè. Ẹni ikú òjijì ló máa pa. Kẹ́kọ̀ọ́ ṣì dànù. Ẹ má bá yé àwọn ọmọ jẹ́. Ẹ̀yin ọmọ ẹ para yín mọ́ fún Ọlọ́run. Ẹ má jẹ́ kọ́kùnrin kankan defile yín. Tó bá lóun fẹ́ fẹ́ yín ẹjọ́ lọ ṣe fẹ́ yín ní ṣùlọ́kà. Ẹ wà nítorí wípé ayé ti ń sáré káàtòpò. You think say me I'm one of those people that you can shout at. Kúrò ní orí péjì mi. Kúrò ní orí péjì mi torí ojú ti tì ọ́ báyìí nísìn. Ojú tì ọ́ torí mo mọ̀ pé ó máa ṣọ́ọ̀kì ẹ bákan. Ẹ kó sì dànù, ẹ má bá yé àwọn ọmọ jẹ́ mọ́. Wọ́n gbé kọ́pà lọ skúlù. Ó ti already shown tension. He has spoken his intent. The Bible says out of the abundance in the heart the mouth speaketh. Our mouth where it is speaking to me jáde. You know? And the NYSC, they fish him out. Wọ́n ní nobody is a saint. Ṣé bí ó yá mọ́mọ́ rẹ lọ bẹ̀, mo ti wo profile ẹ, mo rí pé Dubai ló wà. Kúrò ní Dubai mọ́ bọ̀ Nàìjíríà. Kó lọ sọ fún NYSC pé kọ́pà yẹn kán dá padà sí school. That is already a danger fún àwọn ọmọ wa. Danger ló jẹ́ fún àwọn ọmọ wa. Gbogbo àwọn ọmọ tó fẹ́ para wọn mọ́ fọ́lọ́hun, ẹ defile wọn. Ọmọ kan nìyẹn a 400 level student. Tó ti jẹ́ pé virgin lọ́mọ yẹn, ara rí òyà ó lọ sí hospital. Olórí burúkú demonic monster tó wà ńbẹ̀, ó defile ọmọ. Ẹni tó ṣe pé school of wọlé tó lọ gan àmọ́ bó yóò parí ńbẹ̀. Ó sọ̀rọ̀ èdè doctor lórí the government hospital. Ìyẹn là ń sọ tá àti ìsọtán. Ìwọ wá dé ó wá ní nobody is a saint. Èmi ń sọ fún ẹ categorically pé tí mo fi fẹ́ ọkọ mi ò mọ ọkùnrin kankan. Orí ẹ burú ni. Wọ́n bá ti bí ọ̀dà. Mo máa fi comment section fídíò yìí máa fi kalẹ̀ lẹ̀. Tọ́ máa ti bí ọ̀dà tún wá fèsì lé fídíò yìí lórí. Orí ẹ̀ tí ò pé yẹn máa pé. Àní gbogbo àwọn tó ń defile àwọn ọmọ wa, a fẹ́ rí wọn mọ́ nínú society. Ẹ kó wọn lọ rehabilitation center. Ẹ kó wọn lọ correctional center. Kán lọ correct ọpọlọ wọn. Many of them are pedophile.
ẹ kó wọn kúrò láàrin àwọn ènìyàn àwọn ọmọ alálùbáríkà tá ń gúrùmù ó wá dé òun sàṣe ìwọ ọmọbìnrin la etí ẹ sílẹ̀ sọ ti rí wípé irú wọn leléyìí tó o bá para ẹ mọ́ tó lọ gbégbá ìranù ò ní ìgboyà ò ní ẹnu ọ̀rọ̀ irú àwọn òkìkí sàmù yìí nísìn àṣẹ ni wọ́n mọ̀ sọ sí ọ àmì gan wà bá ń tàn wá di fáìlì tí ìṣẹ́ bí wọn ẹlòmíì ti bímọ kó tó rì má rí ìyẹn tí kì í ṣe bí wọn tó ṣe pé they were just victim of circumstances. What are you talking about? Jan tuntun rí ọ̀nkọ́ mẹ́ wọ́n mo máa fish ní out ni all of you máa fish ní out ni gbogbo ẹ̀yin tẹ́ ń bá yí ọmọ ọlọ́mọ jẹ́ èyàn ò fi ọmọ tì í nínú ilé ọkàn ò ní balẹ̀ mọ́ wọ̀rí jẹ́ ń délé.